ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni dókítà kan mà ní táwọn agbésùmọ̀mí tí wọ́n jí gbé ní Aochi nípínlẹ̀ Edo lọ́hùn-ún agbésùmọ̀mí ó sì fẹsẹ̀ ara rẹ̀ ó sì fi rìn padà wá sọ́sibítù níbi tí dókítà yìí wà. ṣé dókítà tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ yìí? dókítà tí wọ́n ti jí gbé táwọn agbésùmọ̀mí ti gbé wọnú igbó lọ òun àtàbúrò rẹ̀ ni wọ́n jí gbé wọ́n ti pa àbúrò rẹ̀ o tí wọ́n sì gba ránsọ̀mù 50 million naira. Ọlọ́run ọba o. ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ránsọ̀mù tí wọ́n ti yọ̀ǹda dókítà kó máa lọlé lálàáfíà dókítà ti padà sẹ́nu iṣẹ́ tiẹ̀ ṣàìdédé ni wọ́n tajú kán rá àwọn báńdíìtì yìí o ọ̀kan nínú wọn. wọ́n gbọ́mọ wá sọ́sibítù. ó gbọ́mọ ẹ̀ wá sọ́sibítù wá gbà wòsàn làwọn agbófinró bá dé o wọ́n kó bọ̀wọ̀bọ̀wọ̀ sí i lọ́wọ́ eléyìí gbẹnu tán ó lékè kà bẹ́ẹ̀ náà ló pa ká sọ. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni àwọn agbésùmọ̀mí kan náà yìí mọ̀ tún ni wọ́n mọ̀ tún jíyàn gbé o wọ́n tún wọ ìpínlẹ̀ Plateau lọ́hùn-ún wọ́n tún ṣe wọ́n yànmọ́yànmọ́ wọ́n ṣe wọ́n bọ́ ṣe é ṣojú wọ́n jí ìmáàmù gbé o ìmáàmù wọ́n jí àwọn mẹ́fà elédùn ọmọ rẹ̀ Ọlọ́run ó gbà wá. àbá mi ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o NBA president ìyún president àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ó fárígá o ó faraya ó bínú tán pátápátá ni o wípé àwọn agbẹjọ́rò kan ń bẹ ó jẹ́ pé wọ́n ń gbàbẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì làwọn adájọ́ kan náà ń bẹ o tó jẹ́ pé wọ́n ń gbà kọ́bẹ́ tó jẹ́ pé wọ́n ní bí ẹ́ńfílọ̀pù bó bá ṣe ga tó ó ṣe gèlètè tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sáré fún ọ nídàájọ́ òdodo wọ́n fowó ra justice bẹ́ẹ̀ làwọn agbẹjọ́rò kan náà làwọn náà jáde o wọ́n fárígá o wípé ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ó yá kí pírẹsidẹ̀ntì wọn kó máa máwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó kó máa mú un jáde wá eléyìí ó kí pọ́pọ́pọ́ bẹ́ẹ̀ ni. ìjẹ́ ti gbọ́ ẹ̀yin èèyàn mẹ́wàá ìṣẹ̀lẹ̀ o ìyàwó lẹ́kan mọ̀ ní ìyàwó lé ẹ̀yìn ọkọ ẹ mọ̀ súnmọ́ bí ẹ̀ tó wá gbẹ̀ o ìyàwó lẹ́kan ló mọ̀ mú ọ̀bẹ ló bá rẹ́kì ní ọkọ rẹ̀ orí nǹkan ọmọkùnrin rẹ̀ láìtàláì ó rẹ̀ já ló ṣe máa tẹ̀lé kan lẹ̀ gbẹgbẹgbẹ Ọlọ́run ọba o ọkùnrin yìí ó bá so mú ló dọwọ́ mú ló lẹ̀ gbà mí kí ló wá dé gan kí ló kiri gan kí ló rí lọ́bẹ̀ tó fi wá rú ọwọ́ ìkan ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tá a bá wọnú ìròyìn yìí àmọ̀ túṣu ọ̀hún àmọ̀ tú désàlẹ̀ kò. bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ti gbọ́ pé ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò òun náà la gbé wá sí ojú ìwòran yìí ká bá láìkẹ́ wọn bá wa comment bẹ́ẹ̀ sì ni ká bá pín káàkiri lógúnlógún lọ́gbọ̀n ẹ wo eléyìí tá gbé wá lónìí ó tún lágbára kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó kún pọ́pọ́pọ́ amúdé ni lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fìí ẹ wo kó ló di pé akẹ́lu agbami ètò yìí ẹja sáré dójú ọjà náà à ń bọ̀ ẹ má yí kó mẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ tún káàbọ̀ padà yín èèyàn mi ǹjẹ́ ẹ ti gbọ́ o dókítà kan mà ní làwọn agbébọn àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni dókítà Abu Ibrahim Babatunde òun mà ní wọ́n jí gbé o ní Aochi nípínlẹ̀ Edo lọ́hùn-ún dókítà wọn nìkan kọ́ ni wọ́n á jí gbé o wọ́n jó òun gbé àtàbúrò rẹ̀ làwọn atiláwí bá ní pé kán lọ mọ́wọ́ ránsọ̀mù wá o pé èló ni wọ́n ń béèrè fún gan 100 million naira wọ́n lẹ́nì kọ̀ọ̀kan 50 million ní àwa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o wọ́n sì yìnbọn pa àbúrò dókítà yìí. kí ló dé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì pa àwọn pàdánù wọ́n wèsì láìfọ́ ẹ̀ dànù. ṣẹ̀wárí Babátúndé ń tiẹ̀ èyí òun dókítà wọ́n yọ̀ǹda ẹ̀ o kódà 50 million naira ni wọ́n sọ wípé wọ́n gbà lọ́wọ́ dókítà yìí kó tó di pé wọ́n yọ̀ǹda ẹ̀ àwọn ẹni dókítà ti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ o títí ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ lọ wọ́n ní ṣàìdédé lọ́jọ́ kan ní o ọjọ́ burúkú èṣùgbọ́mi mú lọ́jọ́ kẹjọ oṣù kejì táwọn rẹ̀ yìí ọdún 2026 lọ́jọ́ Sunday yìí náà ní o náà ní Fúlàní kan ló bá sáré jẹ̀nàjẹ̀nà ló sáré wọnú ilé ìwòsàn ibi tí dókítà Babátúndé yìí títí ń ṣiṣẹ́ o wọ́n tún fẹ́ tún jí gbé ni. wọ́n tún jí gbé kàyéfì ńlá ló jẹ́ fún Babátúndé nígbà tó tajú kán rí ọ̀kan nú àwọn báńdíìtì àwọn Fúlàní darandaran
Fúlàní dáradára tí wọ́n jí gbé o ló bá wọ pé àti láwí rèé ló bá ní àti láwí rèé àbójú ń dùn mí ni ló tún fọwọ́ bọ́ ojú ò bóyá òun lálàá ni bóyá wọ́n tún fẹ́ jó òun gbélélẹ̀ kejì ní àwọn yẹn ló bá sáré gbé ọmọ wọn náà gbé wá o wọ́n ní ọ̀tá àwọn ìwé ìròyìn kan ní pé ọta àbọ̀ bá ọ̀kan lára wọn ni bẹ́ẹ̀ sì làwọn ìwé ìròyìn ní pé ara ọmọ àwọn báńdíìtì kan ní òyà wọ́n sá wá sí ilé ìwòsàn ó ní bóun ṣe rí báyìí ló bá sáré wọnú wọ́ọ̀dù lọ sọ fún àwọn tó dàbí ọ̀gá sí pé àwọn tó jí mi gbé tí ń bẹ lágbègbè o wọ́n ń bẹnu wọ́ọ̀dù o wọ́n bá ní wọ́n sáré ta àwọn agbófinró wọ́n sáré ta wọ́n lólobó o wípé kí wọ́n tètè máa bọ̀ o àwọn tó jóun gbé ń bẹ ń bí o òun rí wọn kòrókòró ni o òun ò lálàá o bẹ́ẹ̀ sì lòun ò máa ríran pé òun rí wọn live and direct ni wọ́n ní ká tó ṣẹ́jú pé àwọn agbófinró dé o bẹ́ẹ̀ ni wọ́n kó bọ̀wọ́bọ̀wọ́ ni wọ́n kò sí àtìláàwí ni wọ́n kò sí lọ́wọ́ ẹni tó jẹ́ alukoro fúnlẹ̀ ọlọ́pàá nípínlẹ̀ Ẹdó lọ́hùn yóò SP Ino Ekuodemu ó ní pé láti ọjọ́ kẹta oṣù kejìlá wàánu rẹ̀ yìí làwọn ti kàn lúnú gbóhùn táwọn sì ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn báńdíìtì káàkiri kódà wọ́n ní pé ọwọ́ àwọn tẹ ọ̀kan nínú àwọn báńdíìtì yìí o tó jẹ́ pé eléyìí tó wá mú èyí tó wọnú hospital wáyé ó tún wá tọ́ka sí kan nù wọn tí wọ́n jọ ń sọsẹ́ wọ́n tún wá lọ mú ìyún náà wọ́n ti wá pé mẹ́ta báyìí tí ọwọ́ ti tẹ̀ ó kọ́lọ̀ ọba Èdùmàrè kò máa ṣaláàbò lórí wa ìjẹ́jẹ́ mọ̀ pé Ọlọ́run àtijọ́ ní pẹ́ kó tó dájọ́ àmọ́ Ọlọ́run ti ṣe yàjó báyìí ní dájọ́ ewu Fúlàní tó jí ní gbé tó sì fi ẹsẹ̀ ara rẹ̀ tó sì fi rẹ̀ padà wá tó sì rà á mú síkú báyìí ni síkú báyìí ni wọ́n gbà mú. orí ẹlẹ́dàá ẹni tó kú àti ẹlẹ́dàá dókítà ọlẹ́dàá wọn ò sùn. bẹ́ẹ̀ni ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o. ìpínlẹ̀ Plateau mà ní. tí a wò. àwọn ajínigbé àwọn agbébọn. àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni. Ọlọ́run ọba ń gbọ́ wọ́n mà tún yabọ̀ ìpínlẹ̀ Plateau lágbègbè kan tí wọ́n forúkọ rẹ̀ ní Wase local government ní alẹ́ ọjọ́ àìkú ìlú Sunday tó lò yìí ìròyìn ọ̀hún ló bá bọ́ ta ní ọjọ́ ajé nínú ọjọ́ Monday káàkiri kí ló ṣẹlẹ̀ gan ẹ wò ẹ súnmọ́ bí. ẹ bá àwọn nǹkan fìdílé. kí n tú iṣu. yẹ́sàlẹ̀ kòkò. wọ́n mọ̀ ní ọjọ́ àìkú ìyún lálẹ́ ni àwọn agbébọn àwọn ajínigbé wọ́n mọ̀ yàbò Wase local government ní ìpínlẹ̀ Plateau wọ́n ní bó ṣe wọbẹ̀ báyìí wọ́n ní gbogbo ẹ̀ túká ni gbogbo ẹ̀ gàwú àwọn èèyàn ń sá kàbàkàbà àti ẹni tó lóògùn àtẹni tí ò ní àtẹni tó jura kójú má rí ibi báyìí kọ́ gbogbo ara lògùn ẹ. wọ́n ní bó ṣe ya wọlé báyìí ẹni tó kọ́kọ́ sáré sí wọn tí wọ́n kọ́kọ́ fojú gan ní àfi tàkò. wọ́n mú balẹ̀ ẹlẹ́dùn ọmọ rẹ̀ tẹ̀ bá rẹ̀ jẹ́ tẹ̀sán lọ yàn. wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò dáhùn. wọ́n ní wọ́n mọ̀ wọlé tọ̀ ìmáàmù kan lọ. wọ́n ní ìmáàmù ọ̀hún Abdulrasheed Badoku wọ́n lórúkọ ìmáàmù ọ̀hún wọ́n ní wọ́n mọ̀ gbé ìmáàmù yìí. wọ́n níbi tó tún ti ń lọ wọ́n tún pàdé àwọn mẹ́fà kan lọ́nà lójú ọ̀nà wọ́n tún kó àwọn mẹ́fà yìí wọ́n tún kó wọn wọ inú igbó lọ wọ́n ní tó ṣe ń sun ilé báyìí ni wọ́n ń sun alùpùpù ìyẹn ọ̀kadà àwọn èèyàn tí wọ́n fi ń ṣiṣẹ́. wọ́n ṣàǹfẹ̀mí àwọn èèyàn wọ́n fi ń ṣòfò dànù lórílẹ̀‐èdè Nàìjíríà àbá mi. kí ló ṣẹlẹ̀ gan-an wọ́n ní àwọn kan ni wọ́n jókòó níbi tó ti ń ṣe èédú jẹ́jẹ́ àwọn tó yẹ pé èédú ni wọ́n ń tà kẹ́ẹ̀kọ́ lọ́wọ́ ṣàánú wọ́n sì ń to èédú ọ̀hún pé eléyìí àgbélọ́bí eléyìí àgbélọ́bí wọ́n bá ya wọ́n wí wọ́n àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ́ẹ̀ wọ́n tún jí kó wọ́n mọ̀ jí wọn kó wọ́n ní bó ṣe jí wọn kó báyìí làwọn kan ni wọ́n sáré pé àwọn ọlọ́pàá àwọn agbófinró ní ìpínlẹ̀ Plateau wípé ẹ gbà wá o wọ́n tún ti wọlé o wọ́n tún ti ń jí àwọn èèyàn gbé káàkiri wọ́n nígbà táwọn agbófinró dé bẹ́ẹ̀ wọ́n ní gbogbo bẹ́ẹ̀ ti dá àfi bíi pé àwọn oyún ti sá lọ tí wọ́n wà dúró ni wọ́n ní àfi bíi pé nǹkan kò ṣẹlẹ̀ kódà ọ̀gá ọlọ́pàá wọ́n mọ̀ bá àwọn arábí wọ́n mọ̀ tún bá wọn sọ̀rọ̀ ní ẹ̀wẹ̀ lọ farabalẹ̀ kò sí wàhálà kankan. nǹkan tó máa ń wí náà gbogbo wọn báyìí wọ́n ti sọ ṣẹ́tàn wọ́n ti lọ tán kó tó di pé àwọn agbófinró dé ó wà ní kí wọ́n fọkànbalẹ̀ pé kò ní sí wàhálà mọ́ lágbègbè wọn.
ni àwọn rí wípé àwọn rí ṣe ṣùgbọ́n àtijọ́ tó ti ń sọ báwo rí ṣe ẹ dákun ṣé wọ́n rí ṣe. SP Alábọ̀ Afrẹ́dì tó jẹ́ ọ̀gá àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau ẹ̀rí báyìí òun ló sọ fún wọn wípé wọ́n lọ fọkàn balẹ̀ o wípé gbogbo wọn pátápátá làwọn ò rí kó lẹ́yọ kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan léjèèjì àwọn tí ẹ̀mí wọn wá ti bà lọ ń kọ́ àwọn oyún ti lọ kọ́lọ́ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí kó bá wa dẹlẹ̀ fún gbogbo wọn. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹni tó jẹ́ NBA president ìyún ọ̀gá àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ó fárígá o kódà ó faraya yánnayànna ni wípé nǹkan ò gbúdọ̀ máa lọ báyìí o pé àwọn adájọ́ kan wọ́n ń gba kọ́bẹ́ bẹ́ẹ̀ sì làwọn agbẹjọ́rò náà àwọn náà ń gba rìbá wọ́n ní pé kò wá sí ìdájọ́ òdodo mọ́ báyìí o torí pé kí ni wọ́n ń fowó wọ́n fi ń ra justice ni wọ́n ń fowó rà dájọ́ òdodo wípé kò yẹ kó máa rí bí eléyìí pé kò yẹ kó máa rí báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ilé ẹjọ́ ni ìrètí wọn ilé ẹjọ́ ni wọ́n nífọ̀kànbalẹ̀ sí àmọ́ nígbà tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn méjì jọ wọ̀ yá àjà tí wọ́n wọ́n ra wọn lọ sílé ẹjọ́ tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀bí fọláre tó ń gbáre fẹ́lẹ́bí ṣe mọ̀ pé nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn agbẹjọ́rò kan ni wọ́n dìde o wọ́n lọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ o pé tó wáyé pé lótìtọ́ àti lódodo ni NBA president yìí ní ń sọ pé kó máa mú àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó kó máa mú jáde bẹ́ẹ̀ sì ni kó bẹ́ẹ̀ sì ń dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn agbésùnmọ̀mí kan tí wọ́n mú ní kòpẹ́kòpẹ́ yìí lókè ọ̀yà lọ́hùn tí wọ́n gbọ́rọ̀ wọn lọ sí ọ̀dọ̀ adájọ́ kan adájọ́ Emeka Nwete nígbà tó dójú ẹ̀ tán jẹ́jẹ́ mọ̀ pé adájọ́ yìí ó sọ̀rọ̀ sókè o ó lóun ò lè tẹ̀síwájú pẹ̀lẹ́jọ́ yìí o tó láwọn kan ń wá bí ẹni pé wọ́n fẹ́ máa fún rìbá fún ní nǹkan wípé kó jẹ́ kí wọ́n fa àwọn kinní sílẹ̀ kó máa tàtílé wá jẹ́jọ́ ó lóun ò lè gbárù nǹkan báyìí láéláé bí tí ń wò ó mọ́ ó wá ní pé ó wá yọwọ́ yọsẹ̀ kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún pé wọ́n gbé ẹjọ́ yìí wọ́n gbé fún chief judge gan wọ́n ní kò pẹ́ kò jìnnà tí chief judge yìí tó handle kéèsì yìí lákàndéédé gbọ́rọ̀ yìí pé wọ́n ti yọ̀ǹda àwọn agbésùnmọ̀mí tí wọ́n mú kó máa tàtílé wá jẹ́jọ́. wọ́n yọ̀ǹda wọn kó máa tàtílé wá jẹ́jọ́ ṣé yẹn mọ̀ pé gangan ọ̀rọ̀ ó ti fẹ́ lọ́wọ́ kàràbò sínú. wọ́n ní tẹ́ ò bá gbàgbé lórí ọ̀rọ̀ Màlàmí tí ó yẹ pé wọ́n ń bá fà lọ́wọ́ nílé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé wọ́n gbé ẹjọ́ yìí wọ́n gbé wá sọ́dọ̀ adájọ́ kan yìí náà o Emeka Nwete wípé kó tún bá wọn ṣe kinní ọ̀hún wọ́n ṣe ń ṣe wọ́n ní àmọ́ o Nwete ní pé òun ò lè lọ́wọ́ sínú ẹjọ́ báyìí ara bí ti ń wò mọ́ ẹ wò ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenka bẹ́ẹ̀ náà ló pakasọ àwọn UNODC wọ́n láwọn náà fìdí ọ̀rọ̀ yìí wọ́n fi múlẹ̀ wípé 721 billion ẹni rìbá tó ti kọjá láàrin àwọn agbẹjọ́rò láàrin àwọn àdẹ́jọ́ yìí bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé àwọn ICPC àwọn náà ṣe survey wọn o tí wọ́n sì ń confirm ẹ̀ wọ́n láwọn àjọ EFCC náà jáde láti wá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ o pé lọ́dún 2018 tó fi di ọdún 2020 wọ́n ní bíi 9 billion ní owó tí wọ́n ti kọ́dù mọ́ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenka bẹ́ẹ̀ náà ló pakasọ o kọ́lọ́ ọba Ìdùmarè kó máa ṣàlàbò ẹ̀ lórí wa NBA president èyàn alàgbà Mazi Afam Joshua Osuigwe òun náà ló fárígá o tó bínú tán nígbà tí adájọ́ Chief Joe Carey SAN òun gangan ló ń takò wípé kó máa mú àwọn ẹ̀rí máa jẹ́ mi sọ kó máa mú jáde ẹ̀yin èèyàn mi ẹ bá pé kíní káàkiri lógún lọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá wa bó káàkiri tààràtààrà. ó dà pé mi gan ìlọ jọ ìyàwó adájọ́ báyìí. ẹ ti ọjọ́ ìwọ̀n owó ń bẹ́ẹ̀ o abẹ́rẹ́ bílíọ̀nù tí wọ́n ṣíra gidi ni. èmi ò ní ṣe bí wéde. gbogbo wọn ní yẹ̀kẹ́ ní yọ̀tọ̀ mi. ayé èèyàn jẹ́ gbọ́ kíni. ìròyìn eléyìí ó tún wá lágbára o. ó lé gbàgbé ọ̀rin lọ. ọkọ àtìyàwó ẹ súnmọ́ bí ká ẹ wá gbé léyìí. ẹ máa bọ̀ wá. torí ìròyìn eléyìí ìròyìn tó lágbára ni. ṣebí wọ́n ní ìyàwó kan ẹ ní ọwọ́ àwọn agbófinró mọ̀ tẹ̀ ní ìpínlẹ̀
bẹ́ẹ̀ yóò bè lọ́hùn kí ló ṣe gan kódà wọ́n níṣe ló wọ kíṣe lọ ló bá mọ̀ bẹ́ẹ̀ ó sì gbé kíní ọkọ rẹ̀ ayayayaya láìsí alápàtà tó yọ lọ́hùn ló bá gbé kíní ọ̀hún ta ló bá tọ̀ bẹ̀ bọ́ ayé wà láìtàláì wọ́n ní òrè bọ̀ ni wọ́n ní tẹ bá rí kíní òdí ṣe ń jà lòlò bí gbogbo màdúrù ìjàpòrò lẹ́lẹ̀ èèyàn wọ́n ní arákùnrin kan ló ṣàrí wípé ìyàwó ọ̀hún sá jáde wọ́n ní ibo ló ń lọ ó wọnú ọ̀nà òun ò rí nǹkan kan wọ́n nígbà tí wọ́n wọnú yàrá Elédùà máa rè wọ́n ní ọkọ ìyàwó yìí inú àgbàrá ẹ̀jẹ̀ lọ́kọ ìyàwó yẹn wà káàkiri wọ́n ní Abdulkarimu tó ṣe ló bá sáré pé àwọn agbófinró lórí ẹ̀wò ẹ̀yìn ọlọ́pàá nǹkan ti ṣẹlẹ̀ o wọ́n máa bọ̀ wọ́n ti dún bú o alápàtà ti ṣe sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n nígbà táwọn ọlọ́pàá ò dé bẹ́ẹ̀ wọ́n rí arákùnrin yìí wọ́n ṣe àṣàrò ẹ̀jẹ̀ jọ̀nàjọ̀nà wọ́n gbé lọ ilé ìwòsàn kan ní ẹ̀bá abẹ wọ́n nígbà tó gbé débẹ̀ àwọn yóò sọ pé rárá àwọn ò lè gbà mọ́ wọ́n tún gbé lọ bò ní nǹkan ṣẹlẹ̀ yín èèyàn wọ́n ní wọ́n ṣe investigation káàkiri yìí tí wọ́n wọ́ arábìnrin alápàtà káàkiri wọ́n ní ọjọ́ kẹta ni wọ́n tó rí wọ́n wá wọ lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró ọ̀dájú abiyamọ ọ̀dájú ìyàwó kí lórí gan tó fi wà wọ́wọ́ kí ló dé wọ́n ní kódà kò sọ kankan báyìí wọ́n ní ṣe ní wò fíntó tí ń wò bí ẹni tẹ́sù ṣẹ̀ṣẹ̀ lò. kún rẹ́ tiẹ̀ náà èwo ní òwà rẹ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ náà pẹlẹbẹ náà ni wọ́n ní rẹ̀ wọ́n ní ẹ wò ó àwọn agbófinró ṣàtì ní àwọn ọmọ ṣèwádìí lọ báyìí o wípé wádìí yìí àwọn sì wípé àwọn ọmọ ìdí gan ìtọ́kọ yìí ṣe gan torí wọn lè tí ì mọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkùnrin yìí torí àìlera rẹ̀. sọkùnrin ọ̀hún ṣé ò padà kú. kò tí ì kú wọ́n ní kò tí ì kú àmọ́ tí ò bá kú náà ó ló ti máa ṣọmọkùnrin. kò lè ṣe mọ́ o kò ní lè tọpinpin. kò lè ṣe mọ́ yóò yá mọ́ sanwó fẹ́nìkan kó mọ́ ọba ṣe ni kọ́lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ kọ́lọ́wọ́ jà ṣìfẹ́ kọ́lọ́wọ́ jà pàdé obìnrin bí èṣù. àbá mi. wọ́n ní arábìnrin yìí wọ́n ní kò rí nǹkan kan sọ o ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti sọ wípé àwọn ò mọ̀ ṣe ìwádìí tó tó àti ètò yẹ àwọn sì farabalẹ̀ báyìí kára ọkùnrin ọ̀hún balẹ̀ débi wípé àwọn fi lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ gan pàtó kí ló ṣe fóbìnrin yìí tó fi fọ́ di màlúù ìrẹ́ kìíní abẹ́ rẹ̀ Ọlọ́run ó gbà wá àwa ọkùnrin èṣù ò nílò àwọn ìyàwó wa. àmì o Ọlọ́run ṣàánú. ẹ̀yin èèyàn jẹ́ ti gbọ́. pé kí ni. ẹ wo ọ̀hún náà lẹ ti gbọ́ yìí gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́ lẹ ti gbọ́ lónìí. ẹ rí i pé ìròyìn ọ̀hún ó débẹ̀débẹ̀ ó skin gbàkanjì kan. ẹ wo ẹ bá pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ máa bá wa kọ́mẹ̀ntì kẹ máa like ṣe like ọ̀hún kò ná yín ní nǹkan kan ẹ kàn bá tẹ like ni eléyìí gẹ́gẹ́ ló máa jẹ́ kí wọ́n máa bá wa recommend fídíò ọ̀hún kó tàn kálé kó tàn kó ko ẹ máa bá a bò ṣíàṣíà ẹ máa bò kárakára fún gbogbo ẹ jẹ́ pé ẹ ń balẹ̀ sórí ìkànnì yìí fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa àbẹ ò tí ì subscribe ọwù kílẹ̀ tún dóde ó yá ẹ bá tẹ follow button ọ̀hún tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní òun máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé ẹ bá dágbére fún àwọn aráalé. gbogbo ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ń bá wa gbọ́ tẹ́ ń bá wa pè tẹ́ ń bá wa láìkì tẹ́ ń kọ́mẹ́ǹtì àdúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣeun ṣe kódà ikú ò ní pa yín fún wa ìfẹ́ tẹ́ ẹ ní sí wa kò ní gé sí méjì ẹ sì ní pàdé ìyàwó àgbákò ẹ ní pàdé ọkùnrin àgbákò ẹ ǹjẹ́ ti gbọ́ òun náà ní ìròyìn bẹ́ẹ̀ yẹ kẹ́ mọ bá wa pín káàkiri fáwọn olólùfẹ́ yín wọ́n mọ̀ gbọ́ wọ́n mọ̀ pín wọ́n sì mọ̀ fi òrùngbà wọ́n mọ̀ fi sí abala àríwísí àtúnpadà bọ̀ lọ́la ẹ̀yìn náà láàdì bá àwọn náà lẹ́ ò rí. tó ẹ̀yin yẹn wá ẹ ṣeun tẹ́ ń gbé wa àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kápébù ló lè mú ọ̀tà tẹ̀kanlẹ̀ kápébù ló lè móbìnrin pariwo kápébù mọ́pàmí kápébù mọ́pàmí kápébù mọ́pàmí kápébù. kọkùnrin sí ẹ̀kan kó sùn lọ kọkùnrin ó wọlé tóbìnrin kó sí ẹ̀kan kó dẹnu kọlẹ̀ ọmọ ọdún mélòó ni ọ tí wọ́n sọ ọ́ di bàbá bá ń gbé sí. wọlé sòṣèjọ́ kápébù ló nílò àtọ̀ ṣeré àtọ̀ tí ó lè dánwọ́ kápébù ló nílò kó dìnira kí bàbá ó tó gbéra sọ kápébù ló nílò kó dìnira kó di wàhálà wọ́n fọwọ́ pò kó tó di pé bàbá gbéra sọ kápébù ló nílò tewétegbò láfipò àwọn onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n pa á pọ̀ tí wọ́n sọ di oògùn láti ra tiẹ̀ pè sórí 090
68664147 capable ni ó lò capable ni ó lò láti kápá ìṣòro kápá obìnrin capable ni ó lò capable. ó yà pé nọ́mbà yẹn láti họ́dà fún capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yà gbé capable lura kẹ́ni ẹlẹ́ni bàbá àgbà ṣe é ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable.